bàbá wa ní ẹ gbọ́dọ̀ lé ata ju 100 naira 200 naira lọ. ní orúkọ kábíyèsí ọba adéyẹyẹ nìtàn ògúnwùsì ọ̀jẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kejì àti gbogbo àwọn ìjòyè mẹ́rìndínlógún tó ń bá olúfẹ̀ gbìmọ̀ràn ni wọ́n ní kí àwọn bàbá lọ́jà àti ìyá lọ́jà kí wọ́n lọ jẹ́ iṣẹ́ ìfún gbogbo ọjà ní ilẹ̀ Ifẹ̀ àti ibi tí Ifẹ̀ dé dúró wípé láti òní lọ gẹ́gẹ́ bí ìpàdé tí ibi tá a ti kúrò nísìn nínú pálásì wọ́n ní àwọn ò fẹ́ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kan bóyá ẹgbẹ́ onírẹ̀sì ẹgbẹ́ aláta elépo títí débi tó wù kó lè kéré mọ́ pé àwọn fọwọ́ fagilé láti òní lọ. wọ́n ní ẹnikẹ́ni tó bá tún wá tún gbéra tó bá wá sọ pé òun gbé ẹgbẹ́ kan dìde pé ara àwọn ọmọ ẹgbẹ́ yẹn pé bóyá ẹnìkan ń tajà bóyá ó fẹ́ ta ọjà tí yóò wù lóye tó fẹ́ tà á tán wá mú gbogbo tí ìlú lè fẹ́ bá ti ṣe sí kó fara mọ́. lẹ́yìn náà wípé ó de èèwọ̀ láti òní lọ pé lẹ́yìn ìgbà tí ata ti wọ́n sẹ́yìn tó ti wá sílẹ̀ wọn ò gbọ́dọ̀ lé ata 500 naira mọ́ múrí márùn àti àpò kan ẹni tó bá wá fẹ́ rà ó lè kó papọ̀ àyàfẹ́ tó wá fẹ́ ra apẹ̀rẹ̀. eléyìí tó kúbẹ̀ bíi tiẹ̀ etí ọ̀rọ̀ aláàtàrí àwọn fẹ́ wá láti wá bá wọn lọ́jà papọ̀ kí ara kó lè tẹ̀ wá ní ìlú Ifẹ̀. nígbà bá rí ẹ̀dákẹ́dá tó bá lé wọn tí wọ́n bá ti rìpọ́ọ̀tù wọn tó bá ti mú ẹnìyàn á fìlú Ifẹ̀ sílẹ̀ ní o òlànìkà wá sọ fún gbogbo ọjà ní ṣe bí nìkan o ní gbogbo ọjà tó wà nílé Ifẹ̀ yìí o. àwọn tó ń lọ ní bàbá tó wá wọ́n mẹ́ṣà fígọ̀ pé àwọn ọ̀bẹ gbọ́ pé ẹnìkan lé ata ní 500 naira kò sí àáfàá gidi kankan tó gbọ́ ẹ̀sìn yìí tó sọ fún mùsùlùmí pé lọ́mọ ẹ̀la kírísítẹ́nì ń gi lórí lọ́mọ ẹ̀la ẹlẹ́bọ ń gi lórí lọ́mọ ẹ̀yìn wọ́n ń gbọ́n irọ́ ni. àfáàwọ̀ àgbà kan láti Àbújá wọ́n wá sẹ́ndì fídíò kan sí mi èmi ò tẹ̀ tún tètè wò ó torí pé mo bízì wọ́n wá tún pè mí wípé àwọn sẹ́ndì fídíò kan sí mi àfáàwọ̀ àgbà Sheikh Mushafawu Abubakar Ọlátúndé ọlọ́mọ àsàlẹ̀kùn rẹ̀ wọn wọ́n ní àwọn sẹ́ndì fídíò kan sí mi kí lọ wò ó sì nípa bàbá wa ọba Ọ̀jájá àfàmì wa sọ pé kí n lọ wo bí bàbá yẹn bí wọ́n ṣe lọ regulate market price ọ̀rọ̀ yẹn wá interest mi mo wá sáré mo wò ó mo rí pé bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ wọ́n rán àwọn ìjòyè wọn lọ sí àárín ọjà wọ́n ní yes alhamdulillah ara nǹkan tá à ń sọ lélẹ́yìí ntí Ọlọ́run ọba sọ fánàbí tánàbí ìntàpírìtì fáwa ní pé tẹ́ ẹ bá rí dáadáa báyìí kódà kó jẹ́ pé kì í sọ̀dọ̀ mùsùlùmí ní dáadáa yẹn ti wá ẹ sọ fáyé pé dáadáa lélẹ́yìí. so ìntà bá fi rí àìdá táwọn èèyàn ṣe bọ́ bá bá ṣàìdá àwọn òsínú ẹni tí wọ́n gbọ́ bá torí pé kò sínú tánàbí gbé wá àwọn ọba tí wọ́n dá tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n ń dalẹ̀ rú wọ́n wà pẹ̀lú ànábì nígbà tánàbí ń sáyé ó ní irú approach tánàbí fún wọn kìí ṣe pé ọba kìíní kan nítorí ṣe yìí orí ẹ̀fẹ́ burú ayé ẹ̀fẹ́ bàjẹ́ bẹ́ẹ̀ kọ́ lánàbí ṣe ṣe ànábì máa tún respect wọn ní pẹ̀lú kò tẹ́ gbé wá so tábàrí tó dáa ká sọ pé eléyìí dáa o tábàrí tó kù díẹ̀ káàtó lọ́dọ̀ àwọn bàbá wa yìí ọba ni o àwọn ìmáàmù wa ni o àwọn aṣáájú wa ni o ká pè wọ́n ṣàkíyèsí pẹ̀lú wisdom tí Kùránì tọ́ka sí pé ẹ máa pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba bil hikmati wal maw'izatil hasana pẹ̀lú wisdom Ọlọ́run dákọ̀ wisdom gẹ́gẹ́ àádásọ́bù ọlábáwí ni ká máa wí pé tí bàbá wa tiẹ̀ wá ṣe yìí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ wọ́n wá rán àwọn ìjòyè wọn rán wọn lọ sáàrin ọjà wọ́n wá lọ kéde pé ẹ wá gbọ́ o àwọn gangan táwọn jẹ́ ọba ìlú yìí tọ́lọ́ ṣe ní ọba fún ìlú Ilé Ifẹ̀ yìí o àwọn ní dandan ní ẹ regulate price market price torí pé bàbá rí i pé ọ̀rọ̀ ara sọkọ́ yìí ọ̀rọ̀ ara mọ́tò kọ́ yìí ní ti mẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ àti ẹ̀kọ́lé kọ́ ní ti mẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ ń tọ́jẹ́ yìí pé tá a bá rí sustenance yóò lè òun náà ní jíjẹ mímu iṣẹ́ gidi bàbá ìṣe o Ọlọ́run dákun abẹ́ ọ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ pẹ̀lú tí ẹ ṣe yìí
ọlọ́run dákun jẹ́ wọn pẹ́ lórí ipò náà àmín ọlọ́run bá ní gbàdúrà wọn ọlọ́run bá ní ṣàánú wọn kódà èmi ó tún tọrọ fún bàbá pé bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run bá ní sọ wọ́n di mùsùlùmí bí idinla èmi látọ̀dọ̀ ara mi mo tọrọ yẹn fún Allah ọlọ́run jẹ́ kọ́lá wọn máa pọ̀ sí jẹ́ kí dùnú wọn máa pọ̀ sí jẹ́ kálàáfíà bàbá wa Ọọ̀ni Ifẹ̀ jẹ́ máa pọ̀ sí àsìkí wọn jẹ́ máa pọ̀ sí àṣẹ dáadáa wọn ọlọ́run jẹ́ máa pọ̀ sí ìgbàlúláàyè kílò tóbi sí kílò ga sí kílò dùn sí nígbà tí wọ́n yìí ọlọ́run dákun bá ní fi sọ̀rọ̀ fún ata jẹ̀mọ́ ní tí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ ṣe yìí tábà lọ́nu Quran a lọ rí i pé náà nínú ìwà tó jẹ́ wípé mùsùlùmí gbọ́dọ̀ wù ní gẹ́gẹ́ bí ìjẹ́ ọmọlúàbí tí Islam ń pè wá sí ká jẹ́ ẹni tó bá jẹ́ olórí ó gbọ́dọ̀ wà after welfareism àwọn èèyàn lọ́ndà rẹ̀ Kùránì sọ rẹpẹtẹ hadith Ànábì sọ rẹpẹtẹ mi nílé fagún mo kàn wò wípé nígbà tó jẹ́ pé tó bá jẹ́ pé n tó kù díẹ̀ káàtó náà ni a ṣe ní breaking issue náà ni nbọ̀ wá jẹ́ ntọ́ da yìí náà a gbọ́dọ̀ fífalẹ̀ nítorí pé a sì ń lé a padà lọ ṣàlàyé rẹ̀ extensively ṣùgbọ́n láti ẹ̀ tí kọ́kọ́ sọ yí pé tọ̀ gbogbo èèyàn ọba náà tó kù ní gbogbo ìlú tó kù náà ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri ẹ kọ́ sí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ yìí o ẹ kọ́ sí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ yìí ṣe pé tí wọ́n ṣe yìí ó dáa tí wọ́n bá jẹ́ pé àwọn gangan wọn bá ní àwọn ra oúnjẹ lọ sí àárín ìlú àwọn ń lọ ha ìyẹn náà gbá o ṣùgbọ́n ibi mélòó nìyẹn máa dé èèyàn mélòó nìyẹn máa kárí nígbà tí wọ́n sọ ọlọ́run ẹlẹ́dàá wa nìkan ló lè satisfy gbogbo wa kò sí ẹni náà láyé bó ti wò lówó tó kò sí ẹni náà láyé bó ti wò ní dáadáa tó pọ̀ tó human want is insatiable nínú tọ́lọ̀ ń dá mọ́mọ́ èdè ènìyàn ni wípé a lè tẹ́ ayé lọ́rùn ṣùgbọ́n àwọn ọ̀nà ń bẹ tó jẹ́ wípé èèyàn lè ṣe láti lè jẹ́ wípé bí ọ̀kárí gan yóò rìn jìnnà in tó tiẹ̀ súnmọ́ jù ní wípé irú ìgbésẹ̀ tí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ ṣe yẹn láti lè lọ regulate market price yẹn ìyẹn lè kárí pàápàá jùlọ lórí in tó jẹ́ wípé essential commodity ní ẹgbẹ́lé kìí ṣe àwọn tẹ́ ń talẹ̀ ní bàbá Ọọ̀ni Ifẹ̀ sọ fún sí pé ẹdínwó lẹ́yìn títà kù kìí ṣe àwọn tẹ́ ń taṣọ ní bàbá sọ wípé ẹdínwó aṣọ kù kìí ṣe àwọn tó ń ta mọ́tò ní bàbá sọ pé ẹdínwó mọ́tò kù torí pé ilẹ̀ aṣọ mọ́tò àwọn yẹn ò lè kárí ṣùgbọ́n tó jẹ́ wípé necessity ni kò sẹ́ni tí ò ní ìdí ẹ̀ olówó nídìí ẹ̀ tálíkà nídìí ẹ̀ òun náà ni àti jẹ àti mú ẹ wá wo ọ̀nà tí bàbá ìwà gbégbà wọ́n wá rán àwọn olóyè wọ́n wá rán wọn lọ sí àárín ọjà gẹ́gẹ́ wípé ẹ lọ sọ fún gbogbo àwọn èèyàn bàbá yẹn wá tún lò làákàyè débi wípé wọ́n mọ̀ wípé òfin táwọn ṣe yẹn in tó fi lè wà effective òun ni káwọn kọ́kọ́ dissolve gbogbo àwọn tí wọ́n máa jẹ́ àkùkọ gàgàrà tí èfẹ́ jẹ́ kí kékeré ọkọ alákàrà tí èfẹ́ kẹlòmí ò dín àwọn táwọn ń jókòó báyìí tó ní àwa ni union kíníkan union aláṣọ union olóúnjẹ union ọlọ́kọ̀ union tó jẹ́ wípé tí wọ́n bá tiẹ̀ rẹ́ ni tí àánú ń bẹ nínú báyà tiẹ̀ tó ń fẹ́ ṣe ọjà tiẹ̀ ní pé ẹjẹ́ ń fi di aráàlú lọ́rùn tí ń tà lówó kékeré wọ́n tún gbógun ti pé ẹ lọ pè wá ní ẹgbẹ́ bàbá yẹn dissolve pending the time tí gbogbo nǹkan ó fi padà sí bó ṣe yẹ kó wà torí pé tí bàbá bá pàṣẹ pé ẹ bá dín nǹkan kù tí wọn ò lọ gbé níbi tí wọ́n ti gbé yẹn wípé àwọn ọ̀fẹ́ gbọ́ wípé union kan ó wá gbé ẹnìkan àánú bẹ́lẹ́mí àwọn èèyàn tí ń tajà jura wọn lọ ẹlòmíì ó láàánú débi wípé tó bá ra ọjà nígbà tó dínwó tí ẹ̀lẹ́wó bá bá wallahi yóò sì ta ní price tó jẹ́ wípé àwọn èèyàn ó discover àánú ẹlòmíì rẹ̀ dájú débi pé tó bá rajà nígbà tó dínwó yóò máa ó ní lọ́ máa ṣàdúrà gan kẹ́lẹ́wó ọba tí ẹni ó tó wá fẹ́ le jù ṣùgbọ́n ẹni tẹ́ àánú wá ń bẹ nínú báyà rẹ̀ tó fẹ́ ta tiẹ̀ lẹ́dínwó tó bá gbé dọ́jà táwọn yòókù ta tiẹ̀ ní 50 naira tó ní ẹwà ara tó ní 20 naira àwọn union ó gbé àwọn bàbá lọ́jà ìyálájé bàbá ní kinní kan wọ́n ó gbèrú ẹni bẹ́ẹ̀ wọ́n tó lọ fìyà jẹ ó wá ń jẹ́ kí àánú kó wọ́n láàrin ara wa síra wa bàbá wa ní
àwọn ò fẹ́ gbọ́n tó jọba yẹn bàbá wa ní ẹ gbọ́dọ̀ lé ata ju 100 naira 200 naira lọ àwọn bàbá tó wá wọ́n mention figure pé àwọn ò fẹ́ gbọ́ pé ẹnìkan lé ata ní 500 naira Allahu Akbar bàbá wa ò nífẹ̀ẹ́ on behalf of gbogbo ọmọ Yorùbá lápapọ̀ on behalf of àwọn mùsùlùmí ládàáyẹrí agbẹ́kúdòsì fún yín wípé yes tó ń ti bẹ́ẹ̀ ṣe mùsùlùmí in tí Islam pèpè sí ìkan nínú policies Islam òun náà ni ẹ bá wa gbénà róhun nítorí ipò àti ààyè àti àṣẹ tí Allah gbé fún yín Ọlọ́run ò ní jẹ́ kí ẹnu idà àṣẹ yín kò ní sá òkúta nínú Quran tọ́lọ́ máa sọ pé ẹ máa ṣe dáadáa ẹ máa ṣe dáadáa èyí tí Ọlọ́run bá mọ́ kápá mọ́jù òun náà ní jíjẹ tọ́lọ́ bá dápọ̀ ẹ̀ Ọlọ́run pín dáadáa ó pín sí méjì nínú Quran generally ẹgbàyànlẹ̀ dáadáa ni ẹgbàyànlé dáadáa ni ẹmúyàn fònà dáadáa ni ẹraṣọ fún yàn dáadáa ni ẹra mọ́tò fún yàn dáadáa ni dáadáa kan nù yẹn dáadáa tó ń jẹ Ọlọ́run wá dákọ tó ń jẹ ó dákọ oúnjẹ gẹ́gẹ́ nínú Quran Ọlọ́run láwọn tó wọ́n yọ̀nú sí yányán lẹ́yìn pé wọ́n jẹ́ ẹni tí wọ́n ń sin Ọlọ́run bó ṣe kún ó sìn àwọn tó yẹ pé yut'imuna ta'ama tẹ́bà lọ wo Quran Suratul Insan kọ́ni tẹ́bà lọ wo Ọlọ́run ní àwọn tó wọ́n yọ̀nú sí yányán àwọn tó yẹ pé yut'imuna ta'ama ala hubbihi àwọn tí wọ́n máa fáwọn èèyàn lóúnjẹ ta'amu oúnjẹ gẹ́gẹ́ ni aláàdákọ nítorí wípé aláàmọ̀ wípé oúnjẹ gẹ́gẹ́ ni essential commodity oúnjẹ gẹ́gẹ́ ni necessity oúnjẹ gẹ́gẹ́ ni sustenance tí èèyàn lè jẹ tí ara rẹ̀ ó fi lè dúó bó ṣe yẹ kó dúó tí ó fi lè rìn bó ṣe yẹ kó rìn tí ó fi lè ṣe tó yẹ kó ṣe so tó ń jẹ bá ti kó nù ìṣẹ́ Yorùbá ní ìṣẹ́bùṣe so Yorùbá tó ní jíjẹ mímu ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀ràn Yorùbá tó ní ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run so gbogbo jíjẹ mímu ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀ràn ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run bí oúnjẹ bá ti kó nù ìṣẹ́bùṣe gbogbo yìí wọ́n extract ẹ̀ láti inú Quran ni ìyẹn gẹ́gẹ́ ló fi jẹ́ pé Ọlọ́run gbé ọ̀rọ̀ lórí tọ́ámù ó gbé ọ̀rọ̀ oúnjẹ ó gbé gẹ́gẹ́ wípé dáadáa pọ̀ ṣùgbọ́n dáadáa pín méjì lẹ́yìn pọ̀ jẹ́ ẹni tó mọ oore Ọlọ́run ọba rẹ̀ tó dá ọ tó ń sìn tán máa ṣe dáadáa sáwọn èèyàn Ọlọ́run ní ahasin kama ahsanallahu ilayk igbó ẹ̀yin tọ́lọ́ ń bá ṣe dáadáa fún ẹ máa ṣe dáadáa fáwọn èèyàn nítorí pọ́lọ́ ń ṣe dáadáa fẹ́yìn náà ahasin kama ahsanallahu ilayk máa ṣe dáadáa sáwọn èèyàn nítorí pé Ọlọ́run ṣe dáadáa sí wọn náà ń bọ́ lọ́wọ́ afẹ́ sọ̀rọ̀ dáadáa ti jíjẹ mímu ọwọ́ adákọ̀ rẹ̀ gẹ́gẹ́ gbólóhùn oúnjẹ Ọlọ́run láwọn tó wọ́n yọ̀run sí yányán yut'imuna ta'ama òun náà làwọn tó jẹ́ wípé Ọlọ́run ọba ní káwọn èèyàn ó lè máa tọwọ́ bọ ẹnu báyìí máa rí nǹkan gidi gbémì sí ikùn ara wọn láti sustain ara wọn nítorí ti Allah Ọlọ́run adákọ̀ ìrè èèyàn mẹ́ta tó jẹ́ pé àwọn ni wọ́n máa wà ní receiving head tí ọ̀rọ̀ oúnjẹ bá ti di wàhálà náà lù Ọlọ́run ní miskinan yatiman asiran so nítorí irú ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí aláìní àwọn tí wọ́n wà lọ́ndà captivity àbí àwọn tí wọ́n jẹ́ ọmọ òrukàn tí wọ́n rẹ́ni tí ó kẹta fún wọn torí irú wọn náà ni bàbá wa ọba Ọọ̀ni of Ifẹ̀ torí irú wọn náà ni bàbá fi wá lọ gbé òfin dìde wípé ẹ máa ọyá ẹ regulate market price pàápàá jùlọ in tó ní nǹkan sí pẹ̀lú oúnjẹ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ Ọlọ́run ó wà pẹ̀lú yín àdúrà yín ó gbà Ọlọ́run ó ṣàánú yín inú mi dùn sí yín púpọ̀ débi pé mo tún ṣàdúrà fún yín pé ìdáyà Ọlọ́run ó bá lè gbé fún yín kò sí àfáà gidi kankan tó gbọ́ ẹ̀sìn yìí tó sọ fún mùsùlùmí pé lọ́mọ ẹ̀la kírísítẹ́nì ń gi lórí lọ́mọ ẹ̀la ẹlẹ́bọ ń gi lórí lọ́mọ ẹ̀yìn wọ́n ń gbọ́n irọ́ ni ẹni tí ó fẹ́ bá wọn lórí jẹ́ ni ò ní bèbí ẹ̀sìn kọ́ ṣé Islam ò tí ṣàlàyé tolerance tó bá a ṣe lè tolerate non-Muslims Islam ṣàlàyé rẹ̀ náà tolerance mùsùlùmí gbọ́dọ̀ débi pé gbógun bá ṣẹlẹ̀ gan láàrin mùsùlùmí àtàwọn kèfèrí olórí ogun mùsùlùmí gbọ́dọ̀ sọ fáwọn tí wọ́n fẹ́ lọ jagun pé ẹ gbọ́dọ̀ pa àwọn arúgbó ẹ gbọ́dọ̀ pa àwọn obìnrin ẹ gbọ́dọ̀ pa àwọn ọmọdé ẹ gbọ́dọ̀ bà nǹkan oko jẹ́ ẹ gbọ́dọ̀ bà omi jẹ́ ẹ gbọ́dọ̀ pa dábàá ètò ìfẹ́ roko ní o àbí ètò ẹ̀ ń jẹ